ní olú àwọn ọ̀run làwọn mọ̀ jẹ́ èdùà tó mọ ìwà àti wáyé kó wá tẹ́ dayé kan ò lè pàtàn rẹ̀ ọba tí ìwáyé ayé rẹ̀ ò lè tán tẹ́ dayé kan ò lè mọ ìgbà tí ó papòdà ọlọ́run ọba mi ìbà lónìí o ọba àkọ́kọ́ ọba ìgbẹ̀yìn ọba àárín mímọ́ rẹ̀ ọlọ́run ọba Ìjìnlẹ̀ ní ìròyìn láti Ìkànnì Tùngbà 100.9 FM apá kejì mọ̀rẹ́ o ètò bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ìṣùnbẹ̀ ẹlẹ́bẹ̀ odi bùkátà fagbẹ́ òkú gẹ́ntà jùbọ̀ odi bùkátà fúnníyàn àgbàdo tọ̀dọ̀bọ̀ odi bùkátà fẹlẹ́kọ̀ mo délé ayé mo di bùkátà ọlọ́run Ọlákìtàn Adégòkè yín rèé ẹyẹ mi ò fapá kan fún according to kádàrá. bẹ́ẹ̀ni ó tó yẹ ká dúpẹ́ mi tá a bá ti dijú tá a bá ti lajú torí pé kí ni ọ̀pọ̀ ló digi ló jẹ́ pé bọ́ ṣe sùn lálẹ́ àná ìwà tó máa dòwúrọ̀ yìí ó digi ni wọ́n lè gbà pàwọn lè gbèsè àfi ẹnikẹ́ni o ọlọ́run bèdùmàrè òun la fi ń dúpẹ́ òun la fi ń gbéga lówùúrọ̀ tòní àmàkù akójúmọ́ níbi yóò dábàá ti láǹfààní láti máa gbọ́ Ìkànnì Tùngbà 100.9 FM akíwá kábọ̀ sábàlá kejì Ìjìnlẹ̀ ní ìwé ìròyìn láti Ìkànnì Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé fíìsì ní tiwa Ọláyẹmí Akanni lórúkọ mi. tó according to kádàrá ìrìnàjò ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ báyà ti kán lùdò rèé o àtúngbọ̀dọ̀ máa ń pariwo òtútù mọ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ tó gbó tó pọ́n dáadáa ó dàbò ṣe nínú àwọn ọ̀gẹ̀dẹ̀ ròyìn láàárọ̀ tòní ó dàbò ṣe. Ọláyẹmí Akanni kẹ́mi ó bẹ̀rẹ̀ ìrìnàjò láti inú ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ ti tòní níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹ̀wò kó tó di pa fi ọlọ́kànnà joyè kárántí ariwo pípa o jẹjẹ mọ̀ wípé àwọn àgbààgbà májò bàjẹ́ kan tó jẹ́ pé wọ́n léwájú nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí pàṣẹ àmọ̀ràn bẹ́ẹ̀ àwọn alẹ́nulọ́rọ̀ tó ń kóra wọn jọ ní pàtàkì jùlọ láàrin gbùngbùn apá àríwá orílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ nínú ìpàdé pàtàkì tó jẹ́ pé wáyé nílùú Láfíà gangan ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí gangan o níbi tí ó jẹ́ pé lára àwọn àgbààgbà ọ̀hún tó jẹ́ pé alẹ́nulọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n Iyorinwoze Anga tó jẹ́ pé ó ti gbé ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó kù ní àárín gbùngbùn apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí North Central ni wọ́n ti ń ṣe lálàyé pé wò ó ẹni tí àwọn ń fẹ́ kó lọ sí ipò ààrẹ ní ọdún 2023 ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó pèrègèrè tí àwọn wò wípé bóyá ó lè fi pọ̀lọ̀ jẹ́ka tó lè yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìdààmú wàhálà lásìgbò ilé ayé wọn ni pé kò sẹ́ni méjì tí àwọn ní lọ́kàn tó ju Bùkọ́lá ọmọ Sàràkí lọ o gẹ́gẹ́ bí àlàyé tó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ yẹn ni òun tó ti jẹ́ wípé ó ti jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn president House of Senate tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wọ́n ní pé ó pèrègèdè ó fi gbọ̀rọ̀ jẹ́ka nínú àwọn òǹdíje dupò nínú gbogbo ìṣẹ̀dá tó wù láti dípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́ọ̀dùwọ́ ò kó wà ní ipò náà wọ́n ní pé tí àwọn ń gbìyànjú àti sọ ní pé tó àwọn ò lè gbìyànjú láti tẹ̀lé ọlọ́kùnrin wípé àwọn ò fẹ́ ẹni tó jẹ́ wípé yóò máa jẹ́ fòníkùfọ̀ láǹdé tí yóò máa fi ojoojúmọ́ rìnrìn àjò lọ sókè òkun lọ rí gbàtọ́jú tí ò ní gbàtọ́jú lórílẹ̀‐èdè tó jẹ́ pé ojoojúmọ́ gbogbo ìgbà ọ̀pọ̀ ìrìn àjò tó bá rìn báyìí ìtọ́jú ni ó máa lọ rí gbà lókè òkun gẹ́gẹ́ bí tó ń bẹnu ìròyìn láàárọ̀ ti tòní wọ́n ní pé ẹni tára rẹ̀ dá ṣáká tó sì jẹ́ pé ó nífẹ̀ẹ́ aráàlú tó fẹ́ràn mẹ̀kúnnù gangan wọ́n ní pé Bùkọ́lá ọmọ Sàràkí ó yàn ń po ìfẹ́ tó ní sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíntínkọ́ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ń ṣe àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n ń sọ bẹ́ẹ̀ láàárọ̀ ti tòní ẹ wo inú ìròyìn The Punch ló wà o wọ́n ní tó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ agbọ́pọ̀lọ kalẹ̀ báyìí káyà gbénu ọjọ́ ká ronú tó dáa o wípé tó káyà wípé ẹni tá a fẹ́ kó lọ rèé di ààrẹ lórílẹ̀‐èdè yìí lọ́dún 2023 ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ wípé kì í ṣe ẹni tí ó máa fi owó orílẹ̀‐èdè máa fi ṣètọ́jú ara rẹ̀ o tí ó sì wà ní àlàáfíà ní gbogbo ìgbà tí ìfẹ́ orílẹ̀‐èdè ó sì wà lọ́kàn rẹ̀ àti ìdàgbàsókè ìlú ẹ wo wọ́n sọ ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ tó jẹ́ wípé dẹ̀ndẹ̀mbúlà ọ̀rọ̀ ni o inú ìwé ìròyìn The Punch ló wà láàárọ̀ ti tòní Ọláyẹmí Akanni o fàdáfàló pé bọ́dì ìpàdé síwájú o. nínú àtẹ̀síta ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ mo ti ròyìn ohun tó jáde fún yìí níbi ẹja ṣàkì nínú odò Agbẹ́ni níbi tí àwọn àgbààgbà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó ti sọ dímọ̀ pé èròǹgbà ìjọba àpapọ̀ lórí àti fi owó kún owó epo bẹntiró ní èyí yóò túbọ̀ mú ìnira bá àwọn orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé kí ni ó ní ipò àti ààyè tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lásìkò yìí pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe rí àti gbogbo ṣe gbówó lórí lọ́kọ̀ọ̀kan ó nílé yóò lè bójúmu tó àní àlékún owó orí epo yẹn jálá bẹntiró ó ní látòrí iye tó wà yẹn 100 àti náírà 5 sí 300 náírà wọ́n ní ó jẹ́ pé ó burú jẹ́ pé ó lè kó ìnira tó pọ̀ bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí wáyé látàrí bí àwọn àjọ tó jẹ́ àgbààgbà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún tí wọ́n sọ di mímọ̀ náà tó fi léde látọ̀wẹ́ tó jẹ́ àdánilórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfọ̀rọ̀lédè òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ìyẹn mo sọ nípa Hakeem
bàbá Ahmed òun ló ṣàlàyé náà tó fi léde gẹ́gẹ́ bí àbájáde ìpàdé táwọn àgbààgbà tó wọ́n wà ní apá àdúgbò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi léde wọ́n wọ́n ní yàtọ̀ sí yẹn náà ẹnìkan tí wọ́n wo ipò àti àyè tí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí wà lórílẹ̀-èdè Nàìjíríà àti ètò ọrọ̀ ajé ó wọ́n jẹ́ kó jẹ́ lásìkò ní fún ìdí èyí ìjọba kò bá tó kò bá yẹ o kí ẹ ṣe sùúrù kẹ́ ẹ wà ní ìkíyèsára pẹ̀lú ìpinnu àti ìgbésẹ̀ ìkéyìí tẹ́ bá fẹ́ gbé torí pé kí ni ẹgbẹ́ náà ti pé tá a bá léwúrẹ́ títí tá a bá lé kan ìgànnà tó bá padà sẹ́yìn yéé kò sóhun tí kò lè ṣẹlẹ̀ o ẹ rántí pé ebi a ní àbùmọ́lẹ̀ jura wa lọ àwọn ọmọ nílẹ̀ èdè àwọn tó ń kojú lásìkò yìí ó lágbára ju pé kẹtù náà fẹ́ máa dẹrù wọlé wọn lórí lọ ìyẹn lórí owó àlékún owó epo bẹtró fún ìdí èyí ẹrù oore o kẹfẹ gbé ìgbésẹ̀ o owó táwọn ní òun làwọn yá yẹn torí pé kí ni tẹbi bá ń pẹ lómi kò tó lè ṣe o fún ìdí èyí ètò ààbò tó yẹ ká iṣẹ́ lé lórí ẹ̀ ṣiṣẹ́ lé lórí ètò ọrọ̀ ajé tó yẹ ká jẹ́ kó jẹ́ pé àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà máa gbádùn kàkà kó jẹ́ kó rí àgbọ̀ndẹ̀ ẹni fẹ́ kó máa lè kókókó sí i àbọ̀nà láti fọ́mọ olúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdì o àwọn àgbààgbà májè ó bàjẹ́ tó dágbèrè fún àrẹ̀tẹ̀ àkúrò ọmọ tuntun wọ̀ o wọ́n náà làwọn fi ṣẹ́kọ̀ di mímọ̀ ìjọba àpapọ̀ ẹ̀rọ rẹ o lórí àlékún owó epo bẹntiró tẹ̀ ń gbìyànjú láti ṣe ẹgbẹ́ rẹ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lọ sínú àtẹ̀síta ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. tó Ọláyẹmí Àkànní bọ́lá pàdó ọmọ ìyá mi dáadáa lágbọ́n lọ́wọ́ bá àjọṣepọ̀ ní bàjẹ́ lọ́la ìgbìmọ̀ rí iwájú báyìí lọ́pàá ibi tí ó máa rí sí i lọ́la ọlọ́wọ́n bá àti gbogbo ẹ̀dá tó ń rere sí wa láyé lókè pẹ̀ ire ó máa jẹ́ ti gbogbo aláṣẹ Ọlọ́run tó ìrìnàjò ń ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú ìwé ìròyìn The Punch ni mo tún gbá mú o nítorí pé alágbẹ̀dẹ mi tó ń lò lé lójú kan náà àmì wà bẹ́ẹ̀ ni nínú ìwé ìròyìn The Punch tí mo ti ń tẹ̀síwájú láàárọ̀ ti tòní ní Yorùbá ti gbé sọ̀rọ̀ kan tí mo ti rí nǹkan dè mú ń bẹ̀ wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ọmọdé lọ́gbọ́n àgbà lọ́gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ́ o bẹ́ẹ̀ sì rèé bọ́gbọ́n bá fẹ́ pòfúrí lórí àgbàlagbà báyìí á sì wá gbọ́nà mi yọ ayé àmú ọmọdé tira àfi tí wọ́n ṣe kúnra ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ààrẹ Muhammadu Buhari ló gbìyànjú láti tẹ́tí bẹ̀lẹ̀ ǹjẹ́ láti mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin wọ́n ti ń ṣe ìpàdé lórí ọ̀rọ̀ ìrìn àjò nípa ti ètò ìdìbò nílẹ̀ yìí pẹ̀lú àjọ INEC lọ́lọ́kan òjọ̀kan ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti jẹ́ kí òfin kó múlẹ̀ àti àwọn ọ̀nà tuntun tó jẹ́ pé wọ́n wò pé wọ́n là kalẹ̀ fún ọ̀rọ̀ ètò ààbò ọ̀rọ̀ nípa ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tá a fi jáwé olúborí tá a fi tẹ̀síwájú tá a fi bá àwọn orílẹ̀‐èdè lágbàńláyé ta kàngbọ̀n yẹn àwọn orílẹ̀‐èdè tó wà níwájú tí wọ́n pè ní Electoral Act amendments àtúnṣe pẹ́pẹ́pẹ́ tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ìwé àbádòfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà o ẹ wo wọ́n ti tẹ́ pẹpẹ rẹ̀ níwájú ààrẹ Muhammadu Buhari o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu táwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ìyẹn House of Senate tí wọ́n ti ṣe àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àwọn náà ṣe tiwọn o gbogbo ààrẹ Muhammadu Buhari gbẹ́gbọ́n do sọ ó wá gbé gègé àti tákàdá ló bá bẹ̀rẹ̀ sí kọ àkànkọ lẹ́tà kan ní tó jẹ́ wípé ó wo ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bíi alága gbogbogbò fún àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Independent National Electoral Commission ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu lórúkọ ọ̀gá àgbà wọn jẹ́ ó ní ọ̀jọ̀gbọ́n ńlá onímọ̀ látàrí o lóòótọ́ ẹ̀ lọ́gbọ́n lórí ẹ̀sìn ní ìmọ̀ tó tẹ̀wọ̀n ṣé ẹ wá rí gbogbo tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin lọ́tún lọ́sẹ̀ tí wọ́n sọ ní ǹjẹ́ kí lẹ rí sí o ǹjẹ́ ọ̀rọ̀ yìí ṣòdùn gbọ́ létí ṣé àná ń bẹ síta kọ́mọ orílẹ̀‐èdè Nàìjíríà gbé yẹ̀ o àbí bó ní kíni ká ṣe sí o nítorí wípé ọgbọ́n ẹnìkan ò dígí o ká má tanra wa jẹ àgbájọwọ́ la fi sọ̀yà àjìjọwọ́ kan ò gbẹ́rù lórí o ọ̀dùnmọ̀dé lọ́gbọ́n àgbàlélọ́gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀gbọ́n torí tèmi ipò tí mo wà. láti ọdún kí n là ṣẹ́kù ó jẹ́ kí n fún padà búrẹ́kẹ̀ kó mi ó tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu lẹ́yìn wá ọ̀la o torí náà ọ̀jọ̀gbọ́n o Mahmood Yakubu tí í ṣe alága gbogbogbò fún àwọn àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ bó lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí o ààrẹ Muhammadu Buhari ó gbà wọ́n lámọ̀ràn ibi ẹja ṣe kó dá o nítorí pé ọba tó jẹ tìlú tòrò ó lórúkọ o èyí tó jẹ tìlú tó tòrò nídàkejì náà títí láì wọ́n mọ̀ fi rántí rẹ̀ torí náà ńkọ́ ọ̀jọ̀gbọ́n Mahmood ẹja ṣe kó dá o wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá gangan òun ni àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin ìyẹn National Assembly ni wọ́n ti fẹnu kò lórí ọ̀rọ̀ ọ̀hún o ìyẹn lórí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ètò ìdìbò primary election gangan ní pàtàkì jùlọ tó jẹ́ tabẹ́nú tó jẹ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ ní àǹfààní láti sọ pé wọ́n fa òǹdíje dupò sílẹ̀ ní èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ pé indirect election gangan làwọn ń fẹ́ o kó yá jẹ́ pé àwọn aláṣẹ ní ìpínlẹ̀ ni ó máa fa ọmọ oyè sílẹ̀ àwọn òǹdíje dupò tó jẹ́ pé àwọn ni wọ́n máa dìbò pé tó ẹni tá à ń fẹ́rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin jẹ́ kó di mọ̀ pé kò mọ̀ dáa tó àní táwa ń fẹ́ ni pé gbogbo ojúlówó ọmọ ẹgbẹ́ tó ti níwèé dìbò àwọn ni kí wọ́n yà kóra wọn jọ kí wọ́n sọ pé ẹni tá à ń fẹ́rẹ̀ tá a mọ̀ sí direct election ẹ wo ọ̀rọ̀ yìí tó di iṣu àtàyànyàn
náà ni ààrẹ Muhammadu Buhari fẹ́ kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ tó fẹ́ gba ìmọ̀ kún ìmọ̀ lé lórí o tí wọ́n fi pe ẹni tí ó jẹ́ alága gbogbogbò fún ẹjọ́ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà Alàgbà Yakubu tó ẹ wò ó wọ́n ti wo ọ̀rọ̀ náà sọ́tún àti òsì ààrẹ Muhammadu Buhari tí wọ́n tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn ní pé bí ọ̀rọ̀ ìgbà lọ búrẹ́kẹ̀ tó di ọjọ́ iwájú ó ṣeé ṣe kí àbàwọ́n bá o wọ́n ní pé lágbára Ọlọ́run Ọba àwọn bu ọwọ́ lù wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n ti gbé wá àwọn tí ṣẹ̀ṣẹ̀ rí ìwé ọ̀hún gbà ní ọjọ́ 11 oṣù 11 wọ́n ní ṣùgbọ́n ní agbára Ọlọ́run Ọba tí ó bá fi di ọjọ́ 19 náà oṣù 12 àwọn ó bu ọwọ́ lù lẹ́yìn ìgbà tí àwọn bá ti fi imú fílẹ̀ táwọn ti wo ibi tí àwọn lè roko ọ̀rọ̀ náà gbà dáadáa tí òfin ní di pé káwọn ó jẹ̀bi lórí ọ̀rọ̀ náà àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin wá gbọ́wọ́ lẹ́rán wọ́n ní bó wu ààrẹ kó bu ọwọ́ lù bó wu ààrẹ kó má bu ọwọ́ lù wọ́n ní pé táwọn ó ṣe náà àwọn náà ó lu agbára tàwọn nítorí pé àwọn mọ̀ dájú pé gẹ́gẹ́ bí tún bẹ́ẹ̀ nù wí àbọ̀dòfin orílẹ̀-èdè Nàìjíríà pé bí ìdá méjì nínú ìdá mẹ́ta àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin yẹn bá ti lè náwó sókè pé abuwọ́lù wọ́n ní pé kò sí ní táàrẹ́ ó ṣe mọ́ o wọ́n ní pé bí ààrẹ bí kankan bí àgbò wọ́n ní pé agbára wọn ò ká mọ́ kí wọ́n fẹsẹ̀ halẹ̀ bí ewúrẹ́ wọ́n ní pé agbára wọn ò rán torí náà ń kọ́ tí ààrẹ bá ti lè fi ọ̀rọ̀ náà falẹ̀ àwọn náà ó dára àtàwọn o bẹ́ẹ̀ sì rí ìṣe gbọ́dọ̀ ṣe ṣáà ni ẹ wo gbogbo ẹ̀ inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ni o fada ọlọ́mọ fada fàdó kí ló tún kù báyìí. bùkátà ọlọ́run o iná tẹ̀síta ìwé ìròyìn The Nation mo ti ń ròyìn àwọn ìpínlẹ̀ Èkìtì ló gbé mi lọ àmọ́ kí tó kàrọ̀ yìí Èkìtì màkìtì yá. Èkìtì náà lára. It's Christmas again. Another exciting time of the year. Time for fun. Time for merriment. Time for enjoyment. Time for celebration. Join Tungba 100.9 FM as we present Tungba Christmas Fun Fair 2021. It's going to be a whole new experience with music, bumper gifts, swinging, face painting, games, and many more. The gate fee is 1,500 naira only. At Tungba Event Center, Tungba Close on Norfolk Estate, off Ishagamu Road, Italuwo, Ikorodu. The time is 10 a.m. prompt. Starting from 13th to 26th of December. And the 23rd of December is a Wawoi Day, a day to celebrate and represent our culture. On the D-Day, which is 25th and 26th of December, Saturday and Sunday, the grand finale. Ticket is 1,500 naira for children, while adults 1,000 naira only. Tungba Christmas Fun Fair 2021. It promises to be exciting. Yes. Tungba 100.9 FM la fẹ́ máa gbọ́. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iṣẹ́ ìránṣẹ́ Light to the World Outreach Ministry pẹ̀lú àjọṣepọ̀ the Ambassador of God Evangelical Ministry AGEM tí wọ́n wà ní opposite Olola Close after Greenfield International School off the Blue Road Ọmọlẹ̀yẹ Ògèjò nípínlẹ̀ Ògùn àwọn ni wọ́n ń pe gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba alágbàṣerere àdúrà ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n pe àkọlé rẹ̀ ní Take It Back gbà á padà bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní títí di ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí láago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní St John Anglican Primary School Ògìjò Ogun State ọ̀kan òjọ̀kan àwọn òjíṣẹ́ Ọlọ́run alààyè àti olórin ẹ̀mí ló ti gbáradì fún ètò yìí lára wọn ni Prophet Wale Zion Samuel JP pastor wa Adenipẹ̀bí Kàkàkí percussion Evangelist David olóore mi Arambada Twins Ambassador Choir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní pàtàkì jùlọ Apostle Dr. Taiwo Adesuyi tí wọ́n jẹ́ olùgbàlejò fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08066843153 08066843153 àti 08025325915 08025325915 pray plan and prepare to come àwọn máa retí yín o Jésù lolúwa. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ.
Àgbọ̀njìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ ní ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láti kàn ní tùgbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa. kásọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ni yọmọlúwa bí ibi tá a roko pati sí ti bẹ̀rẹ̀ jáde mo ní ìwé ìròyìn The Nation ìpínlẹ̀ Èkìtì gbé mi lọ kó tó di pé Èkìtì fún ara ẹ̀ gbé mi padà kábíyèsí lọ sí ẹ̀fíìsì market. ẹ wo gómìnà ìpínlẹ̀ Èkìtì mo sọ nípa Káyọ̀dé Fáyẹmí ó mà ti sọ di mímọ̀ pẹ̀lú bẹ́ẹ̀rẹ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń gògò sí bó ṣe ń oníkà kíwé àgbọ̀n ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní iṣẹ́ ló máa le kókókókókó sí ó wá sọ ní ọ̀dọ̀ fúnlẹ̀ ó ní tí kò bá kí ṣe ọgbọ́n àtinúdá àti ọgbọ́n àti òye tó ló ń fa àwọn táwọn wà lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí làbá ti máa wí kí làbá ti máa sọ lọ́jọ́ tó ní pẹ̀lú bí tòrò ààbò bí ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà lónìí ó ní kí bá ṣe ti àgbékalẹ̀ àwọn àjọ ẹ̀ṣọ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn tó ló ń kó sáwọn ná táwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ ni ó náà ní òjẹ́ kó jẹ́ pé àwọn tí àlápá gúúsù ìwọ̀ oòrùn mọ bó ti ṣe ń lọ ó ní kẹ́nikẹ́ni bá sọ pé kò rí bẹ́ẹ̀ ó ní ká ní kò sí elétò ààbò Àmọ̀tẹ́kùn ni ó ní àbá tí mo bó ti ṣe ń lọ torí pé kí ni ó ní ọpẹ́lọpẹ́ ọgbọ́n wa àti ń dọ̀hún Fáyẹmí ó sọ̀rọ̀ nímọ̀ lánàá eré yìí nígbà tí ó sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ ìjáde ìyẹn àti ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹfà irú rẹ̀ ìyẹn fún àwọn ilé ẹ̀kọ́ ìyẹn tó ń rí sí ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ìròyìn tó wà ní ọgbà nílùú Ìkẹjà ìyẹn ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó pàkórí rẹ̀ ní ìròyìn ètò ọrọ̀ ààbò àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ni ìgómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀hún tó sọ di mímọ̀ ó ní tẹ́ bá wò dáadáa ó ní lóòótọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn gómìnà fẹ́ẹ́ jọba ní pé wọ́n lẹ́nu tó lórí wọn síbẹ̀síbẹ̀ àwọn làwọn ń gbọ́ bùkátà èyí tó jù nínú ọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tíjọba àpapọ̀ sọ pé àfidọ́dọ́gbọ̀n àwọn làwọn ní àṣẹ láti máa pàṣẹ ọ̀dọ̀ àwọn gọ́gọ́ ní àṣẹ àti ọ̀pá àṣẹ láti máa dáná àwọn ọlọ́pàá gbọ́dọ̀ wà lórílẹ̀-èdè Nàìjíríà ó ní síbẹ̀síbẹ̀ ètò jù ní bùkátà àwọn ọlọ́pàá àwọn gómìnà àwọn làwọn ń gbọ́ ó ní lọ sí káàkiri gbogbo ìjọba ìpínlẹ̀ tó wà ní káàkiri ìjọba mẹ́rìndínlógójì àti olórí Nàìjíríà nílùú Àbújá fúnra rẹ̀ ẹ̀rí wípé àwọn tó jẹ́ olórí ìlú ọ̀hún gọ́gọ́ ló jẹ́ pé ló jẹ́ bíi gómìnà àwọn ni wọ́n tukọ̀ pẹ̀lú ṣe gbọ́ ìtọ́jú nù bùkátà wọn ó sọ ìdí mímọ̀ ó ní nítòun òun faramọ́ àjọ Àmọ̀tẹ́kùn pẹ̀lú bí ó ṣe wà ní ìdásílẹ̀ tó bá dẹ̀wò dáadáa o àwọn Àmọ̀tẹ́kùn tá à ń sọ yìí ó ní wọ́n ṣe dáadáa o wọ́n ṣe gúdùgúdù méje òun jẹ́ ẹ̀yà mẹ́fà nípa fífi ẹ̀sìn ètò ààbò múlẹ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ o tá a bá fún wọn ní àtìlẹyìn tó dáa tá a tún bọ̀ fún wọn lóhun èlò àti pé káṣù gbá wọn dáadáa ní ó ní kékeré láti ṣe o wọ́n sì lè ṣe dáadáa ju tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ ẹni tó wá jẹ́ alága ọ̀hún fún gbogbo àgbáríjọ àwọn gómìnà tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní bó tilẹ̀ jẹ́ wípé ẹ wo àwọn làwọn ra ọkọ̀ àwọn làwọn gbé bùkátà lórí wípé ètò ọrọ̀ ààbò àtàwọn ọkọ̀ tẹ́pọ̀ wọn nílò gómìnà ló ń ṣe ó ní síbẹ̀síbẹ̀ ìjọba àpapọ̀ ó ní wọ́n kọ̀ láti jí okùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sílẹ̀ fún àwọn tó jẹ́ gómìnà láti máa tukọ̀ pẹ̀lú darí wọn ó ní wò ó ṣùgbọ́n ju ogun ẹ̀lọ́run tó mọ̀ dáadáa jù ni pé lápá gúúsù ìwọ̀ oòrùn Ọlọ́run ti bá àwọn ṣe àwọn ti ní àjọ ẹ̀ṣọ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn nítorí pé ọ̀pọ̀ ń fìdí ètò ààbò múlẹ̀ pẹ̀lú ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó ṣì wà káà ní àwọn ìpínlẹ̀ kọ́ lọ́kọ̀ọ̀jọ̀kan ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ó náà wo Ọlọ́run ló kó sáwọn ọdún táwọn fi ní àwọn ẹ̀ṣọ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn ètò ààbò apá gúúsù ìwọ̀ oòrùn kò bá ti búrẹ́kẹ́ jù báyìí lọ ẹ fẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sùn náà tẹ̀síta ìwé ìròyìn The Nation tó jáde léwúrọ̀ ọ̀tún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ ti máa rí. tó pẹ̀lẹ́ mi Àkànní o pàdé ìrìnàjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà lọ́la kan òjò kan tó ń jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ wa àmọ́ ń dúpẹ́ Ọlọ́run Ọba ìlágbọ́rọ̀ Ọlọ́run Ọba á kúkú fọ́páwó á fèrègì jobi ní dáadáa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ sẹ́mọ̀ sàmì òwe bá ti ń gbọ́ wa ní tùǹgbà ẹ sẹ́mọ̀ gbé polówó ọjà yín bọ̀ ní gbogbo ìgbà o. ẹ wò ó inú ìwé ìròyìn Vanguard ni mo ti ń ṣe bẹ́ẹ̀ tí mò ń ròyìn tẹ̀síwájú níbi táwọn àgbàjọ̀gbọ́n onílàákàyè ti gbẹ́gbọ́n dùsọ̀ tán ti ń jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ tó bá dáni lójú wọ́n ní kì í kọsẹ̀ létè Yorùbá ló mọ̀ sọ bẹ́ẹ̀ gòkè mọ̀kọ́ o ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé àwọn àjọ kan tó jẹ́ wípé wọ́n ń rí sí ọ̀rọ̀ nípa ìdàgbàsókè ètò òṣèlú tí wọ́n sì ń rí sí ọ̀rọ̀ àkóyawọ́ tó jẹ́ wípé ó mú láyé àwọn gidi gan ń sọ̀rọ̀ nípa Center for Democracy and Development CDD ti apá ilẹ̀ adúláwọ̀ West Africa àwọn ni wọ́n mọ̀ sọ̀rọ̀ láàrin òde yìí ní ọjọ́ ajé gangan nígbà tí wọ́n kọjú sí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní pé tí òye wa jẹ́ àmọ́ fi yéra wa o wọ́n ní pé kò sí méjì tó dàbí àkóyawọ́ nínú ètò ìṣèjọba ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alákòóso òun adarí àgbà wọ́n sì nìyẹn fún àjọ CDD yìí àwọn wo ló ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́ mo sọ lẹ́ẹ̀kan Center for Democracy and Development mọ́mọ́ni Idiat Hasan lórúkọ títí wọn o wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n fakò mọ́ okun yọ wọ́n sọ ohun tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n ní pé kò ní síkú kan tí pàgbà tá à ní bá polo orí rẹ̀ ń bẹ́ o
bó lọ̀rọ̀ ń ṣe jẹ́ wọ́n ní pé iná ti ń jó lórí omi rè eru rẹ̀ rí ẹ jẹ́ kí gbogbo orílẹ̀-èdè nàìjíríà rí o wọ́n ní pé ṣe rí tá a bá fẹ́ gòkè àgbà tá a fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó bá wa lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní pé ṣe rí gbogbo àwọn olóṣèlú wa gbogbo àwọn tó di ipò kàǹkà mọ́ wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ bí wọ́n bá lè ní àkóyawọ́ nínú ètò ìṣèjọba wọn o lọ́nà wo wọ́n ní gbogbo iṣẹ́ ajé wọn kó tó di pé wọ́n dépò apàṣẹ ọ̀nà tí wọ́n ń gbà rówó gbogbo ilé iṣẹ́ tí wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀ bí wọ́n bá lè polongo pò kìkì rẹ̀ fáráyé kí wọ́n sọ pé tó gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà o ipò ààrẹ ni mò ń lọ yìí o èmi mo jẹ́ aládìṣe àtẹlùdarí ilé iṣẹ́ báyìí kó tó di pé mo díje dupò ipò gómìnà ni mo sì ń rè yìí èmi mo mọ̀ ní bakery tó wà nísàlẹ̀ ọjà èmi mo mọ̀ ní hòtẹ́ẹ̀lì tó wà nísàlẹ̀ afá wọn ní kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ kí wọ́n polongo pò kìkì kí wọ́n jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ̀ kí wọ́n tẹ̀ síta bí wọ́n bá lè ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n náà kọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó balẹ̀ pé kì í ṣe pé wọ́n dorí ipò tán gbàgbé ẹ̀jẹ̀ kì í ṣe pé wọ́n dépò tán máa ń kó òjò jẹ wọ́n ní pé torí náà ń kọ́ ntí àwọn ń fẹ́nu lórílẹ̀-èdè nàìjíríà bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí lè rí sí i pé ọ̀rọ̀ tí ó bẹ nílẹ̀ yìí ó gbà kí á jẹ́ kí àwọn olóṣèlú wa kí wọ́n ní àkóyawọ́ nítorí pé bí a bá lè ní àkóyawọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkàn orílẹ̀-èdè nàìjíríà náà ni ó balẹ̀ wípé tó àwọn tó ń darí wa tá à ń dìbò fún wọn kì í ṣe oníyànjẹ bẹ́ẹ̀ wọn kì í ṣe ẹni tó jẹ́ wípé owó òlú ni wọ́n fẹ́ fi ṣara ẹni dín wọn ò ní dépò tán kí wọ́n gbàgbé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní mọ kó owó òlú ní kókó wọn ni pé wọ́n ti níṣẹ́ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti lómi lámù tẹ́lẹ̀ ńlọ tá a mọ̀ sọ kó tó di pé ìjì bẹ̀rẹ̀ sí ní pọn o torí náà àìṣe bẹ́ẹ̀ olóṣèlú kan àjẹ́ wípé ó lọ́wọ́ kan àbòsí nú bírú ẹni bẹ́ẹ̀ bá dórí àlééfà tán ẹ ti mọ̀ pé yóò kó nǹkan kàlùkàlù yóò kó mi káfàtà tí ó sì sinsin tá a ṣe sí torí náà ni àjọ yìí fi dúró CDD Center for Democracy and Development ẹni tí ó jẹ́ alákòóso gbogbogbò Idiat Hassan orúkọ wọn director CDD nù wọn la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn ní pé wo kábàárà wa sòótọ́ ọ̀rọ̀ wọn ní pé ká má tanra wa jẹ ètò òṣèlú ètò ìjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò látọdún 1999 nílùú àbújá ní oṣù karùn-ún ọdún 1999 láti ìgbà náà ó yẹ ká ti tẹ̀síwájú ju báyìí lọ ètò ìjọba àwarawa bí olóṣèlú ò bá ní àkóyawọ́ ojú ọmọ orílẹ̀‐èdè yóò mọ̀ rí nǹkan o ẹ wo inú ìwé ìròyìn Vanguard ló wà láàárọ̀ ti tòní o Ọláyẹmí o Akanni o bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta ìwé ìròyìn Daily Independent ibẹ̀ mú tún látẹ̀síta ròyìn ìlú Àbújá mo gbà lọ o látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó ti sọ pé àní tó ti fòfin de ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ bàálù tó jẹ́ pé ó ń gbéra pa láti ilẹ̀ South Africa látàrí àjàkálẹ̀ àrùn kan tó tún fẹ́ yọ fèè bíi ti àjàkálẹ̀ àrùn COVID-19 tó jẹ́ pé ó ń fò káàkiri òrùn afẹ́fẹ́ lọ káàkiri orílẹ̀-èdè wọn ni ọ̀mí ìtúlélẹ́ ìtọ́pẹ́ ní Omicron ìyẹn àjàkálẹ̀ àrùn tó jẹ́ pé wọ́n tún ṣe ìṣẹ́yọ nílẹ̀ ẹ̀yẹn South Africa wọn ni látàrí báwọn orílẹ̀-èdè lọ́dọ̀kùnjọ̀kan bọ́ ti fòfin de ọ̀pọ̀lọpọ̀ àwọn bàálù láti ilẹ̀ South Africa pé kó má wọ orílẹ̀-èdè àwọn láti fi dẹ́kun láti fi dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn ọ̀hún torí pé kíni wọ́n ní èyí tó jẹ́ pé èyí tó sì wà lẹ̀ ìgbàdo tó dáwọ̀ sáwọn lẹ́nu wọ́n náà wọ́n ṣe ìran àwọn ìrún tán kí mi má tún lọ bẹ́yọ wọ́n ní dídè tọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ṣe òfin ọ̀hún pé sẹ́ẹ̀ àní ọkọ̀ bàálù èyíkéyìí láti ilẹ̀ South Africa kò gbọ́dọ̀ tẹ̀rí wọ orílẹ̀-èdè àwọn ọmọ o èlú wa mú kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé ọ̀nà wo lágbègbà báwo la ṣe ṣe láti dènà àjàkálẹ̀ àrùn ọ̀tún Omicron ọ̀hún tó jẹ́ pé ó tún fòfò kẹ́ẹ̀kiri kó má bàa wọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní báwo la ti ṣe ṣe sí ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ń wú ọ̀nà tó lè gbégbá láti fi rí i pé wọ́n fi dẹ́kun pẹ̀lú dènà ìyẹn àjàkálẹ̀ àrùn ọ̀tún ọ̀hún ìwáyé látàrí bẹ́ẹ̀ tó jẹ́ akọ̀wé síjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú jẹ́ alága gbogbogbò fún àwọn ẹgbẹ́ àwọn àjọ tó jẹ́ pé wọ́n wà nílé iṣẹ́ rẹ̀ tí wọ́n ń rí sí ìyẹn dídènà ìtànkálẹ̀ àrùn COVID-19 lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ń jábọ̀ ìròyìn ibi tí wọ́n bá ṣe dé lórí dídènà àrùn COVID-19 pẹ̀lú àjàkálẹ̀ àrùn ọ̀hún ìyẹn Omicron tó ṣẹ̀tù yọ fún yẹn wọ́n ní ọ̀nà tágbègbà ó náà wọ́n ṣe ń ro òun àfikún ọ̀rọ̀ rẹ̀ ó ná olóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ òun làwọn àgbáyé ó ní àwọn orílẹ̀-èdè lágbàáyé lọ́lọ́kanjọ̀kan ni wọ́n ti ń gbé láti fi dènà ìyẹn àjàkálẹ̀ àrùn tuntun ìyẹn àjọ elétò ìlera àgbáyé ayé tí wọ́n kéde rẹ̀ wípé ó tuntun súyẹ ó tuntun jáde ìyẹn tó ń pè ní Omicron tó ti jẹ́ wípé àjàkálẹ̀ àrùn ọ̀nà léwu jọjọ kódà wọ́n ní ti COVID-19 náà rí là ń sọ̀rọ̀ eléyìí tó burú jáì ti àjàkálẹ̀ àrùn COVID-19 lọ fún ìdí èyí wọ́n láti lè dènà rẹ̀ láti lè mẹ́tẹ̀ẹ́ kó wọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn sì ń wá ọ̀nà táwọn máa dá o àwọn sì ń wá ọ̀nà táwọn máa gbé gbà bó tilẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè tó kù lágbàáyé ti gbé ìgbésẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn sì ń wá ọ̀nà táwọn máa gbé gbà láti fi dènà àjàkálẹ̀ àrùn ti Omicron tó ṣe tó fẹ́ yọ ẹfẹ́ ròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀rọ sínú àtẹ̀síta ìròyìn Daily Independent tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ọ̀hún níbẹ̀ ẹ ti máa bá pàdé. ìròyìn ṣe báyìí ó ń tẹ̀síwájú ṣùgbọ́n ẹ̀jẹ̀ àti FC market. Ọlọ́run wò ní àgbáyé ní bàbá orílẹ̀-èdè tuntun dé ló gbẹ̀yàn kí káàbọ̀.
Orí orí ló pe orí ẹlẹ́dá ni mo pe orí jọ̀wọ́ dá mi lóhùn orí owó. Níjọ́ tẹ́bí bá pọ̀ náà, níjọ́ tẹ́bí bá pọ̀ náà, kébí wọ́n máa rí lọ́nà lọ́jọ́ náà ó. Orí làbá bọ̀ á ó bá fò ṣàṣìlẹ̀ orí mi ó ẹlẹ́dá mi ó. Orí làbá bọ̀ á ó bá fò ṣàṣìlẹ̀ orí mi ó ẹlẹ́dá mi ó. Má sùn lọ nígbà kọ̀ọ̀kan, orí mi má sùn lọ orí mi ó. Lọ́jọ́ tó olùpálábà gbére jọ pé jọ. Jẹ́ kí ilé ayé mi kó tà mí lọ́wọ́, kó má wọ̀ mí nígbà kọ̀ọ̀kan, kémi máa rọ́nà láyé. Orí orí ló pe orí ẹlẹ́dá ni mo pe orí jọ̀wọ́ dá mi lóhùn orí owó. Níjọ́ tẹ́bí bá pọ̀ náà, níjọ́ tẹ́bí bá pọ̀ náà, kémi má máa rí lọ́nà lọ́jọ́ náà ó. Àmì orí làbá bọ̀ á ó bá fò ṣàṣìlẹ̀ orí mi ó ẹlẹ́dá mi ó. Orí làbá bọ̀ á ó bá fò ṣàṣìlẹ̀ orí mi ó ẹlẹ́dá mi ó. Má sùn lọ nígbà kọ̀ọ̀kan, orí mi má sùn lọ orí mi ó. Lọ́jọ́ tó olùpálábà gbére jọ pé jọ. Jẹ́ kí ilé ayé mi kó tà mí lọ́wọ́, kó má wọ̀ mí nígbà kọ̀ọ̀kan, kémi máa rọ́nà láyé. Orí ilẹ̀kùn ẹnu tó ṣí lọ́jọ́ sí, má jẹ́ kó tì mọ́ mi bàbá. Oore tó ṣe mí, tó ṣe mí, kọ́lé káyé rí gbà lọ́wọ́ mi bàbá. Ibi tí máa dé láyé mi kí n débẹ̀ láyọ̀ láì sí wàhálà rárá yé. Ibi tí máa dé láyé mi kí n débẹ̀, bá mi ṣe kó dàrú, bá mi ṣe jẹ́ kí n ṣe ọdí orí. Orí làbá bọ̀ á ó bá fò ṣàṣìlẹ̀ orí mi ó ẹlẹ́dá mi ó. Orí làbá bọ̀ á ó bá fò ṣàṣìlẹ̀ orí mi ó ẹlẹ́dá mi ó. Má sùn lọ nígbà kọ̀ọ̀kan, orí mi má sùn lọ